Abu Sufyan tó kú ní ìjẹta rahimahullah rahmatan wasi'a ọlọ́run mọ́sàbá sàlékún kẹrù ọlọ́run náà báwa sàlékún kẹrù báwa sàlékún karamal kiyama rẹ̀ nígbà mo gbọ́ kú rẹ̀ ó wà tún jẹ́ pọ̀ kódà mo fílì wíìkì tẹ́yẹ́yẹ́ débi wípé àwọn aláṣẹ ẹ̀sá ìsìlámọ́ ṣe láyé alẹ́ ṣùṣù wọ́n kàn wíìkì jọ wìrì kankan ẹrú ọlọ́run tá a sì ń wí yìí nínú àwọn tí wọ́n gbé súnà rù dáadáa tí ò ní nìkan tó máa sọ nǹkan míì nípa rẹ̀ àmọ́ tí mo fẹ́ já mú bẹ̀ ni wípé ẹrú ọlọ́run tó lọ yìí táwọn tó tún jẹ́ yòókù fún wọn tó bá dùn súnà làwọn náà ẹ̀kọ́ akàlẹ́ má rí ṣe ohun tá a sì ń ṣe náà ló ní ẹ̀rí fún àmọ́ bẹ́ẹ̀ kọ́ là ń lọ. alhamdulillah wa sallallahu wa sallam ala rasulillah wa ala alihi wa sahbihi wa wala wa ba'd. alórí ọ̀rọ̀ tí bàbá Sheikh Al-Barizi tí wọ́n sọ lórí pé àwọn kẹ́dùn wọ́n ṣe kẹ́dùn fún Abu Sufyan al-Almai tí wọ́n ṣaláìsí so mo ti fèé sí so tìjọ́ mo padà pé yá mi òwò tán ni mo padà wá sún síwájú kí n wo ọwọ́ ọ̀gbẹ̀yìn ẹ̀ mo rí pé èsì mo fi sí yẹn náà ni kókó tí wọ́n sọ ní fídíò yẹn o so ṣùgbọ́n mo padà rí pé bí èsì mo fi sí yẹn kò save so iṣẹ́ tí mò ń ṣe látara àsìkò tó tight tí ó sì sásìkò torí pé tábà ṣiṣẹ́ kí la fẹ́ jẹ nígbà tá lọ́hùn ṣàwá ní àwọn alátẹnujẹ tí ó ti pé kéwú lọ́ọ̀ fi máa fi jẹun tí wọ́n máa fi náà máa sọ pé àwọn afá kan kú wọn ò ná fún lójú ayé ẹ̀ ẹ̀yìn ẹ̀ ṣé owó olówó náà ní káfà máa ranjú mọ́ ni ẹ̀nà nìkan náà fi máa sọ pé ní ẹ̀sà sáwọn mínísítà tó bá kú tó bá yàwó rẹ̀ wọ́n gbé wọn wá wọ́n tún gbàgbé tún sọ pé ní àbórí yín dàrú ni ṣé ìyàlọ́ ní káfà wá jẹ ni ṣọ́ ní kí wọ́n kó fi wáyé ni tó torí ẹ̀ kéwú lọ́ ní káfí ayé lọ́ ní káfí kéwú Ànábì sallam tó jẹ́ àáfà àgbègbè kálukú kò máa lówó tó fi kú fa nígbà tó kú ó máa jẹ Yẹhudi lówó fa tó lọ yáwó lọ́wọ́ rẹ̀ tó lọ gba oúnjẹ àwìn lọ́wọ́ rẹ̀ fáwọn ìyàwó rẹ̀ tó fi aṣọ ogun rẹ̀ dúró àṣàjẹ kódà kó bá dé nǹkan fáfá gan afá àbẹ́rẹ́ wò pé ta ní yẹ kí n gbà nǹkan lọ́wọ́ ta ní yẹ kí n gbà nǹkan lọ́wọ́ rẹ̀ a máa sọ pé afá gan ló wá ń fọkàn sí owó olówó ẹ̀yà bẹ̀rẹ̀ Ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam sọ pé ní man ta'allama ilman mimma yabtagha bihi wajhullah ẹni tó bá kọ́ ìmọ̀ kan tẹ́pọ̀ ju Ọlọ́run la fi ń wá ìyẹn ìmọ̀ ìsìn la yata'allamuhu illa li'ardi min ad-dunya kò sí mọ́ ìdí tó fi kọ́ ní pé kó lè bá rí ayé lam yara yawhad al-janna kò ní gbẹ̀mọ̀ al-janna ìyà burúkú ni ó jẹ níwájú Allah ìbínú ńlá ò fi bá níjọba al-qiyamah ọ̀rọ̀ pé kò sí ẹni tẹ́fẹ́tẹ́fẹ́ ni ó jìnà sálìjẹ́nà àjẹ́ ṣe pé ní òórùn rẹ̀ ọ̀kan ni ó ti máa gbọ́ bí ẹni tó ń lọ sí Cameroon tàbí ẹni tó ń lọ sí Amẹ́ríkà tó wà ní ìbàyí tó ti ń gbóòórùn Amẹ́ríkà bí ìjìnà tó yẹn wọ́n gbé tẹ́fẹ́tẹ́fẹ́ sálìjẹ́nà pọ̀ ọmọ náà burúkú ni wọ̀nyí ṣe fún lẹ́ra wọlé yìí so a sì rẹ inú yín náà sìn tọ́lá wọn fẹ́ ṣe ẹwọ Al-Barizi nígbà tí wọ́n dárúkọ àfáà yìí sìn nínú fídíò yìí ẹ̀rìpù wọn ní rahimahullah wọ́n tún tọrọ àfúrà fún wọn ẹni tó bá pé lóòótọ́ tó wà lẹ́mìí ẹ̀rọ àti lóòótọ́ àánú àti kẹ́dùn lóòótọ́ ni yóò tọrọ àdúrà fún bàbá yìí yóò tọrọ àdúrà fún ẹni tó bá ẹni tó ti kú tó rántí tó ló ń fẹ́ kẹ́dùn àtọ̀ sí ẹni tó dárúkọ tẹ́ pé àtòun àtàwọn tó ń jáná sí kò sí ìtò wọn ti ṣe àdúrà fáfá àfi ní tá máa gbẹ́nu pé ọmọ lẹ́yìn láti lè fi ibi pé bó ṣe kéré sẹ́yìn tó lójú orí láti lè fi hàn sáwọn èèyàn kí ni èèyàn ò níyàn nítumọ̀ torí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ òṣòro ọjọ́ orí ọ̀rọ̀ ẹni tó mọ tó ń sọ ni ọ̀rọ̀ ilé ayé wa gan àfọjọ́ orí tó bí èèyàn bá ní dẹ́fà méjì sí tó fẹ́ dráìvù ẹni tó bá ní láísẹ́ǹsì ẹ̀ tó mọ mọ́tò wà tí tẹ́rí kọ́mùnì sọ pé ilé ìlú kọ́ṣẹ́ yanjú tó lè dráìvù yín lọ sí Abakaliki tó ń ti ọjọ́ orí rẹ̀ òun kọ́ là á sọ pé ó yá kó máa bọ̀ àbí dókítà tó fẹ́ treat yín ṣọ́jọ́ yìí láàfi wò ó sìn so ẹ wá fẹ́ gbé rọwọ́ nú ẹ̀sìn
ẹ̀dẹ̀ pọ̀ yín láàfà ṣáà ilé ẹ̀kẹ́ máa bẹ̀sẹ̀ ọlọ́run jẹ́ ilé ẹ̀kẹ́ máa mọ́ náà ẹ̀sìn. so bàbá àlùbáyé náà tó ń ṣe alága náà ṣe apàdà rí pé àwọn náà bíi tí ò jọmọ́ bí ọ̀tẹ̀ níwájú táwọn náà ṣe. tọ́yìn náà gbọ́ fídíò ẹgbọ́n nǹkan tó sọ ń sìn wọ́n sọ pé ní àáfà yìí nínú àwọn tó gbé súná rù sórí ló wà tó gbé súná rù sórí kíyàn sọ fún yàn pé tó gbé rù sórí ó ti gbé rù sórí jù ṣe mọ̀ pé kò sẹ́ni náà ti mọ̀ pé èébú ni Yorùbá tá a fẹ́ bí èébú àwọn bá ṣe máa ń lo ọ̀rọ̀ wa bí kíyàn sọ pé ó ṣe àganu sọ̀hún yẹn wọ́n sọ pé kí ló dúró tó ń ṣe lọ́hún yẹn Yorùbá tá a fẹ́ bí èébú àwọn bá ṣe máa ń lo tá a fẹ́ sọ̀rọ̀ nọ́mà ọ̀rọ̀ àwọn bá ṣe lò tá a fẹ́ lo àpọ́nlé ọ̀rọ̀ àwọn bá ṣe lò bó ṣe wà náà àwọn èdè míì nìyẹn. so ó gbé rù sórí yàtọ̀ sí pé n tó ń ṣe nínú àwọn tó gbé súnà lọ́wọ́ ó wà ń bẹ̀ ẹ̀ lò nínú àwọn tó gbé súnà rù so túmọ̀ sí pé èébú ni èyí náà tẹ̀lé tẹ̀ ń sọ náà pé ní ẹ̀yin náà sìn ẹ̀ lè má yìí tí ì rí súnà yìí ṣe tó ẹ̀gbọ́n ẹ̀yin náà ń ṣe súnà ṣé súnà tí tẹ́yìn náà ń ṣe yìí tẹ́yìn náà ń ṣe ṣẹ́yìn náà jẹ́ tẹ́yìn náà bá padà ń rí ṣe tó tá à ń bẹ lọ́n kọ́lọ́n jẹ́ kẹ́ rí ṣe tó ṣé àsọpá yìí náà gbèrú sórí torí pé ẹni tó fẹ́ ṣàtakò kò ní mọ̀ pé òun lè má takò ara òun so lẹ́yìn náà sọ pé obìnrin náà lẹ́ ń ṣe súnà obìnrin tẹ̀sí ń ṣe ló lẹ́rìí ṣùgbọ́n yẹn kọ́ lẹ́ ń lọ ayé ká lọ bẹ̀ nísìnyí o torí pé obìnrin tẹ̀ ń ṣe kọ́ ló lẹ́rìí o kódà ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ ń ṣe kò lo ẹ̀ lẹ́rìí torí pé ẹ̀ lè fún wa lẹ́rìí mólídì ẹ̀ lè fún wa lẹ́rìí àbí ṣé zaka yàrá mọ̀ wòlé tó fi táyà ń ṣìtù ṣé yẹn lẹ́rìí mólídì tí ò tẹ̀ jọra wọn rárá kí ló dé n tó clear dábàá délé kí ó táwọn èèyàn ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ kúrò Nàìjíríà ẹ délé kí àwọn èèyàn ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọmọ kékeré tó ṣe ń kọ́ ìmọ̀ ẹ̀sìn gbọ́ ọ̀dọ́ ṣítú ká máa sọ àgbà ṣùgbọ́n torí ìfẹ́ nípa ṣáfẹ́dá ọ̀bọ tá à ń ṣe ẹ máa mú tí ò yọra wọn ẹ máa fi wéra wọn. àbí náà láwọn aláìka tàwọn òun lẹ́fẹ̀ẹ́ ẹ̀rù lẹ́rí mólídì ṣẹ́yìn lọ́lọ́run sọ̀kalẹ̀ fún ni tó fi jáyìn lẹ́mọ̀ túmọ̀ rẹ̀. so kò sẹ́ẹ̀rì ẹ̀rẹ́rì mólídì ẹ̀rẹ́rì ntẹ́ ń ṣe gbogbo ẹ̀kọ́ ló lẹ́rìí ẹni ibẹ̀ kọ́ lẹ́ ń lọ ẹ lọ́bẹ̀ kò wulẹ̀ sẹ́ẹ̀rì ńbẹ̀ ni so kò wulẹ̀ sẹ́ẹ̀rì ńbẹ̀ ni torí pé ní lè fi súnà àti bídíà lè fi wéra wọn lè sọ pé súnà lẹ́yìn náà ń ṣe kẹwàá ní tẹ̀sí ń ṣe bídíà kẹwàá ní súnà náà lè ń ṣe kò possible ọ̀rọ̀ yẹn ò jọra ó takora wọn nígbà táwọn Ànábì sallallahu alaihi wasallam tí ó fi súnà tí ó dárúkọ tí ó sọ̀rọ̀ súnà àti bídíà ó sọ ní ìṣípani ó fi méjì takora wọn ó ní méjì jọra kò jọra wọn ni ẹgbẹ́ ni wa iyyakum wa muhdathatil umur Ànábì ni ẹ ṣọ́ra fún àwọn àdádálẹ̀ inú ẹ̀sìn tẹ́ máa dálẹ̀ tẹ́sí pé ní òun ṣọlọ́run àtànábì ló ṣe ló pa yín láṣẹ rẹ̀ ẹ̀yin lẹ́kọ̀ọ́ kó dáa lẹ́kọ̀ọ́ ń ṣe Ànábì ní ẹ ṣọ́ra fún fẹ́yìn kó lábẹ́ muhdathatin bid'ah Ànábì ní iyyakum muhdathatil umur kó ló wá sọ nínú àdìsí Irbad bin Sariyah ó ní wa alaykum bi sunnati وإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي ẹ̀rí ìyapa oríṣiríṣi táwọn yóò ṣe ti ìyapa tó yapa sẹ́yìn tí mo mú wá tí adé ti yàgbé lábí mọ̀sún tú pé wa alaykum wa iyyakum wa muhdathatil umur so ẹ ṣọ́ra fún àrárá sílẹ̀ kí láwọn ibi wa sọ láti lè fi káńtà rẹ̀ wa alaykum bi sunnati súnà mi ní kẹ́ gbá mú so túmọ̀ sí pé ó takora wọn tó bá di súnà mú ọ níjọ́ ní bídíà ò lè máa ṣe bídíà kó wá nú súnà ní ọ tẹ́lẹ̀ òfin ní máa òfin máa ò lè máa ṣe súnà kó wá máa tún máa kó sí bídíà ó yàtọ̀ síra wọn tó bá sì ń ṣe bídíà kódà kó jẹ́ wóró kan ó ti ba súnà tó ń ṣe jẹ́ àfikọ́ pátì tó ní kò ní jẹ́ ókè kíyàn máa sòótọ́ kó wá pa ọ́ níjọ́ kan ṣé ìwọ tó pa níjọ́ kan yẹn ṣé kò ní kó bá òótọ́ rẹ̀ tó ti ń sọ kò ní jẹ́ káwọn yẹn bẹ̀rẹ̀ sí rò pé olóòótọ́ lọ sí pè yín ṣùgbọ́n ò lè máa so kò jọra wọn ṣùgbọ́n èyí tó tiẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ ojú pé ẹni tẹ́lẹ̀ fẹ́ kẹ́dùn yìí náà èébú náà láti padà rí pé ẹ ti ń bú so ẹ sì pé ní la fi sọ pé ẹ ká mọ̀ ẹ má fi wọ sínú ọbẹ̀ ẹ ká yé mọ̀ bí tẹ dúró sí ẹ lè ṣe láì ṣe ẹ̀takò náà ẹ kàn fẹ́ ṣe pé káyé má rò pé bí ẹ kẹ́dùn àfáàyè o ẹ ṣe náà ni o torí pé ó padà ń hàn nù ọ̀rọ̀ gbogbo yín èyí náà jẹ́ bó ṣe jẹ́ kálákó dákun àfáàyè ó ti kú sórí súnà adẹ̀ ń rò pé alhamdulillah orin tó kú sí tó dáa ni kàn ń rò bí kálákó dákun kó ṣàfihànjú kò yìí tó bá kú náà ìṣe wọn tó bá ṣe kó fún wọn sàlẹ̀ jẹ́ náà oníkàlùkù yín àti oníkàlùkù wa tó kù ní ká ṣe kíni káwọn náà ká gbìyànjú ká ṣe súnà Nabi sallam ká dẹ̀ ṣiṣẹ́ dáadáa ká lè bàwálì jẹ́ náà wọ̀. wọ́n